alhamdulillah so ló jẹ́ kó jẹ́ yín ni mo wá mo sì rí pé yín náà wà nínú court bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ kí gbogbo ara lé kẹ́sì dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ń pè wá pé àbáwá ni lọ́yà imam tí wọ́n ẹ̀rù ń bà àwọn èèyàn gan pé àbí kankan ṣẹlẹ̀ ni alhamdulillah kẹ́sì fún wa ní kí ló lọ nínú ilé ẹjọ́ lónìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an-nushur. Wassalatu wassalam ala ashrafil mursalin sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahabatihi wa man ittaba'a lahum bi ihsan ila yawmi zilzila. Amin. Adúpẹ́ fún Ọlọ́run púpọ̀. Adúpẹ́ fún púpọ̀, adúpẹ́ fún púpọ̀. Adúpẹ́ fún tí ó tún tó sọ wá di ọjọ́ ìní tí ó tó ṣe àlékún àlàáfíà náà. Adúpẹ́ fún. A sì dúpẹ́ fún gbogbo àwa tí a show concern lórí tí ó ṣẹlẹ̀ lánàá. Mo dúpẹ́ gbogbo àyìn lè mọ́ ká ọ̀sẹ̀ látòrí àwọn àfáwà ní sàkámà tí wọ́n wá pẹ̀lú mi tó yíká gbogbo àgbà lawyers gbogbo apátápátá mo dúpẹ́ fún àwọn èèyàn pè even from UK àwọn èèyàn pè mo ní kò sí ìyọnu ó rẹra ní and àwọn èsì ìsolóṣèlú táwọn ní káwọn èèyàn mọ̀ pé ọ̀rẹ́ wa kí là ń gbé pamọ́ bí àárẹ̀ more particularly àárẹ̀ tí ń ṣe wá kì í ṣe àrùn àárẹ̀ kò tó common ni a ní BP a ní ọ́sà a ní malaria so àwọn yẹn ṣe àrùn kan kí ẹ mọ̀ jẹ́ wọn mọ tó ṣe yín kọ́ mo sì sọ tó ṣẹlẹ̀ lánàá pé mo take oògùn BP mi mo tún wá gbàwẹ̀ pẹ̀lú rẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ medically so gbà tó wá jẹ sàárì so àwọn olóṣèlú ni àwọn máa ń gbé pamọ́ torí pé wọ́n ní fẹ́ kúrò lọ́fíìsì ẹ̀sìn ọkọ̀ mi ò bẹ̀rù kí n mọ́ kúrò lọ́fíìsì mo sọ lánàá pé I don't build my world around myself I build it around people so that anything bá ṣẹlẹ̀ àwọn mi ò carry over àwọn carry on láti ibi tí mo bá ti stop so mi ò jẹ́ kí nǹkan all revolve around me alone lọ́wọ́ àdí pé ọwọ́ rẹ̀ kọ̀ á lè wá kóòtù kọ̀ á ní sẹ́lómi tí wọ́n mọ̀ ṣe lọ ọwọ́ rẹ̀ kọ̀ á lè ṣe léyìí kọ̀ á ní sẹ́lómi tí wọ́n mọ̀ ṣe lọ no so I build people ẹ̀rí pé mo sọ níbi ìta ṣe lánàá pé gbogbo àwọn tó surround mi yìí ọkàn mi balẹ̀ tí ì bá sí láround pé ibi tí mo ti stop wọn ó bẹ̀rẹ̀ láti ibẹ̀ so a dúpẹ́ fún gbogbo apáta lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ fọ́lọ́run torí pé Ọlọ́run ló dá ẹ̀mí padà òun ni ó sáà sí bó ṣe wù ú tó téèyàn bá gbabẹ̀ lọ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àwọn tí ó wá kóòtù lónìí ó wá kóòtù so ayé ọmọ lọ́n títí ẹ̀ so kì í ṣe pé torí pé ẹnìkan ti wá kú ayé ọ̀wá parẹ́ no àwọn wú àwù wọn ti kú sẹ́yìn tí ayé ò sì parẹ́ torí pé kò parí làwa yìí fi ń ṣe lọ tó tó lóore náà bá kú kò ní parẹ́ àwọn adúpẹ́ fún tó pé kò tíì ní pé ó tó àsìkò ní àná adúpẹ́ fún gbogbo wa náà ní ṣókí tó ṣẹlẹ̀ ní pé kéèsì ti tòní ta bá rí àrí pé even gan jàlábí àmọ́ kan wọ̀ ó ti mo ṣe fàájì wá mo wá sọ fún gbogbo àwọn èèyàn àwọn olólùfẹ́ wa pé àlàáfíà ti dé dáadáa àwọn tí inú wọn sì ń bàjẹ́ a ti rí pé àwa ni wàhálà wọn sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n tún wá rí mọ́ wàhálà àwọn àṣọ wọn ní yìí hùn now ní àti wá kóòtù yìí bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta lélẹ̀ ìlẹ́lẹ́kẹta lọ́ọ̀yà wa Taofik Ọlátẹ́jú òun ló ń handle rẹ̀ so èmi kàn lè wà ní kóòtù kí n kàn máa fún wọn ní moral support ni mi ò lè appear torí pé ẹ̀rí pé èyí tá a wá ń jọ Jímọ̀ náà òsèǹtì ti take over a ti pín àwọn kan tí ń sọnù a ti pín iṣẹ́ ìfúnra wa ibi tí mi bá ń handle ti ọpá kẹlòmí ọmọ handle tọ̀dọ̀ Ibrahim kẹlòmí ọ handle ti Mohammed Adam Magistrate Adam bá a ti pín nù so eléyìí torí pé a ti gbé fẹ́nìkan tí èmi ò sì lè appear lábẹ́ rẹ̀ so the best náà ni pé kí n kàn jókòó kí n máa wo proceedings ibi tó wá ti yẹ ká guide rẹ̀ ká máa kọ́ fún un ká máa sọ fún un ìgbẹ́fẹ́lẹ́ yìí náà kún mọ́wí yìí tó fẹ́ wíhùn ẹnu tí àlèṣe òun lọ́wọ́ come up lónìí tó ordinary lọ́yẹ kí n máa sinmi nílé ni àmọ́ torí pé a fẹ́ kí àwọn olólùfẹ́ wa rí pé òun àlàáfíà ti padà o pé àwọn tí wàhálà sì wà fún kí wọ́n tún múra fún wàhálà sí dáadáa náà ló jẹ́ kí n jáde wá kí n náà wá wo proceedings
náà ńgbà tí wọ́n pe kéèsì tí wọ́n sì gbé Tani Olohun wá láti correctional center, ẹ̀sùn tí a ti fi kàn án tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ lórúkọ lọ́ọ̀yà yẹn ní báyìí ni wípé wọ́n ti lọ sáàbù rẹ̀ ní prison, kò sì gba service, and ní section 136 of the Administration of Criminal Justice Law of Kwara State 2018 ẹni tí wọ́n bá fi rí ẹ̀sùn yẹn kàn ẹ̀wọ̀n 14 days ó ti wà fún un kalẹ̀ tí ó bá gbàgbé pé wọ́n lọ sáàbù rẹ̀ bóyá ní prison ní àbílẹ̀ rẹ̀ tí ó gbà 14 days imprisonment ó ti wà fún un tí wọ́n bá rí arrest torí sub A provision yẹn ó ní kí wọ́n arrest rẹ̀ ńbẹ̀ náà ni. Àmọ́ ìgbà tí lọ́ọ̀yà Ọlátẹ́jú tó ṣe pointer tó tẹ̀lé wọn lọ correctional center pẹ̀lú ọlọ́pàá pẹ̀lú orderly court tí ó gbà kò possible kí wọ́n rí arrest ńbẹ̀ yẹn mọ́ torí pé custody àwọn yẹn ló wà tó àwọn ò ní release rẹ̀. Irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí Emefiele níjọ́ ní nǹkan báyìí pẹ̀lú àwọn correctional service àtàwọn DSS. So ẹ rí i pé àwọn correction padà mú lọ ni pé custody àwọn ló wà. Èyí tóun náà prefer fúnra rẹ̀ pé kó wọn padà sọ́dọ̀ wọn ó pé òun ju kó wọn lọ sọ́dọ̀ àwọn DSS lọ. So abẹ́rin lórí ni tí èfẹ́ gun wọn mú dàkọjá wájú òun náà lọ́rọ̀ wọn. Now kóòtù wa sọ wípé òun ò ní lo provision 136B yẹn tó ń sọ̀rọ̀ 14 days imprisonment fóun ò nílò pé bẹ̀rẹ̀ kí wọ́n sáàbù rẹ̀ nínú kóòtù náà pé ó ti wá pé n ta lè wéèvù ni since tó ti wá sí kóòtù. Òun náà sọ Ọlọ́hun ọ̀mọ tí wọ́n fi wá sáàbù wọn ọ̀mọ tí wọ́n wá sáàbù wọn àfi kóun ò rí lọ́ọ̀yà wọn. Kóòtù wa ní pé ọ̀dà ẹ kà á fún un tí wọ́n fi torí rẹ̀ gbé wá. Kọ́dọ̀ sọ ní wọ́n kàn ń gbé òun bọ̀ láàárọ̀ yìí ni òun ọ̀mọ tí wọ́n ń gbé òun lọ òun ọ̀mọ tí òun lọ ṣe. Kóòtù sì ni wọ́n kà fún wọ́n ti kà á fún ó ti deny pé gbogbo ẹ̀sùn tí bàbá wa Labeeb fi kan òun pé kò rí bẹ́ẹ̀. Onírọ́ ni ibẹ̀ náà mo ti sí fídíò àwọn kọ̀ọ̀kan ọdún ọ̀sẹ̀ pé mo ti mú tirẹ̀ bẹ̀ tí wọ́n sáfihàn wọn pé n ti ń pè nírọ́ ni o. Tá a bá dé when we get to the bridge we know how to cross it. Tá a bá dójú agbami bóyá rọ́ ni bóyá òótọ́ ni gbogbo àgbáyé ọmọ. Tá a bá dé stage yẹn now lẹ́yìn yẹn ni pé ìgbà tí ò ti sí lọ́ọ̀yà ní court issue ọ̀rọ̀ bẹ́ẹ̀lì rẹ̀ kò tíì ṣeé sọ torí pé tí ẹni tó ń sojú àwa Ọlátẹ́jú bá tako bẹ́ẹ̀lì rẹ̀ kò sí lọ́ọ̀yà tí ó apply fún bẹ́ẹ̀lì rẹ̀ níbẹ̀. So court ṣe lo discretion rẹ̀ ó lo agbára tí òfin fún un pé òun adjourn wọ́n sì adjourn sí 14th November àbí 14th November pé tó wá di 14th November òun kó ti wá bí ó sì rí lọ́ọ̀yà rẹ̀ àmọ́ títí dìgbà òun kó máa padà sọ́dọ̀ àwọn correctional service kó tún máa lọ ṣe fàájì rẹ̀ lọ. Alhamdulillah kò jù báyẹn náà lọ ẹ̀yin tẹ́ ń wò wá nílé n tó ṣẹlẹ̀ lónìí náà nù à ń fi dèdé àsìkò yìí dágbére fúnra wa nígbà yìí náà láti mọ̀ pàdé padà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá tí mo jẹ́ agbẹjọ́rò fún bàbá wa Òkútagídí àti Ògo Ìlọrin lórí ìgbẹ́jọ́ tí lọ́ọ̀yà US Imam jẹ́ chairman tíìmù wa. Lórí ìgbẹ́jọ́ ìyá oníkùránì àti ọba Lowo tí ó lọ tí ó ṣẹ̀ parí, ǹjẹ́ o lè sọ ohun tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ fún wa? Àti pé ẹjọ́ náà a rò wípé ìgbà tí ìyá oníkùránì ti bẹ̀bẹ̀ táàsì ti wẹ̀ wọ́n sínú Islam a rò pé gbogbo ẹjọ́ ti tán ni a mọ̀ pé ẹjọ́ sì ń lọ. ẹjọ́ báwo ló ṣe ṣẹlẹ̀? Actually lórí ìbéèrè tí ẹ béèrè yẹn gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ pé ní last adjourn date the reason tá a fi wá sí kóòtù ò ju pé kí a wá withdraw case lọ but unfortunately èmi ò sí ní kóòtù ní ọjọ́ yẹn complainant náà nominal complainant tó jẹ́ àfa Òkútagídí náà ò sí ní kóòtù ní ọjọ́ yẹn ìjọ yẹn gangan la bá ti withdraw case ṣùgbọ́n àìkò sí ní kóòtù ní ọjọ́ yẹn kò jẹ́ kí a mọ̀ pé mátà yẹn come up ní èní látara wípé tẹ bá wò dáadáa ní àná gan mi sí ní kóòtù mo wà ní Ògbómọ̀ṣọ́ tó jẹ́ outside jurisdiction of this court. So èní yìí tí mo wá sí court mo wá fún kéèsì ti bàbá wa Labeeb òun làwa wá fún ni mo tó wá get to know pé kéèsì ti ìyá alálìkùránì àti ọba Olówu èní yìí náà ni wọ́n fi kéèsì náà sí. So ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ a ní choice ju kí á inform ilé ẹjọ́ lọ pé a ti múra láti pé ká withdraw kéèsì wa
exactly nǹkan tí mo dẹ̀ ṣe náà nìyẹn. A jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ pé kéèsì yìí o a fẹ́ withdraw kéèsì wa, a fẹ́ ṣe ẹjọ́ yẹn mọ́ látara yìí pé ìyá alálìkùránì wọ́n ti di ara wa, a dẹ̀ ti gba àforíjì wọn, ọba Olówu náà a ti gba àforíjì wọn, so a ní ẹjọ́ kankan láti bá wọn fà mọ́. Ilé ẹjọ́ wa nígbà tó ti rí bẹ́ẹ̀ nígbètò àwọn fún wa ní déètì míì nígbà tí prosecutor bẹ̀bẹ̀ fún ọjọ́ míì wípé àwọn fẹ́ kó wà documented, àwọn kankan fẹ́ jẹ́ kó jẹ́ pé a kàn sọ lórí ahọ́n fún ilé ẹjọ́ pé a ti withdraw kéèsì wa, pé ká try ká put in writing. So ìyẹn la wá. ọ̀rọ̀ tẹ̀sán sọ pé ìyá oníkùránì ti di ara yín. Bẹ́ẹ̀ni. ṣé tí wọ́n bá di ara yín ẹ ò ní withdraw kéèsì yẹn ni. tán ò bá di ara wa náà provided tí wọ́n bá ti mọ ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ tí wọ́n dẹ̀ tọrọ àforíjì. òkè irú ọba Olówu ṣáà kì í ṣara wa, kódà ní gbogbo ìgbà tí wọ́n wá sí kóòtù wọ́n gbé lẹ̀kẹ̀ sọ́rùn tí wọ́n wà in attire of ìṣẹ̀ṣe ni wọ́n múra bí ìṣẹ̀ṣe. anybody ò dẹ̀ torí pé ọba Olówu kò gba ìsìláàmù ká sọ pé a fẹ́ sì fẹ́ charge wọn. A ní agbára láti sọ pé torí pé kò gbà, tó yẹ pé torí pé ẹ̀sìn àbí torí pé ìyá alálìkùránì gbẹ̀sìn la ṣe fẹ́ foríjì àwọn méjèèjì. A lè dúró lórí pé a fẹ́ sì fẹ́ charge wọn, ká separate ìyá alálìkùránì ká dẹ̀ máa bá kéèsì lọ pẹ̀lú ọba Olówu. But a ṣe nígbà tó ọba Olówu náà ti wà remorseful, táwọn náà dẹ̀ ti tọrọ àforíjì lọ́dọ̀ wa, so àforíjì àwọn méjèèjì in totality ni. tó ìgbẹ́jọ́ mìíràn tó bá máa wáyé lórí ẹ̀ báyìí. lágbọ́rọ̀ Ọlọ́run inshallah ìgbẹ́jọ́ mìíràn tí ó wáyé ní on the 7th of November tí kóòtù wà adjourn kéèsì sí, a fẹ́ wá láti wá withdraw kéèsì in its entirety ni, so kò sí nǹkan kan mi. ẹ ṣe púpọ̀ agbẹjọ́rò ọ̀rọ̀ lápò ti gbé lẹ́nu agbẹjọ́rò Àjíbọ́lá Àjàsá. Abọ́lájí Àjàsá. tí wọ́n ń sojú àpọ̀ òkúta gidi níbi ìpẹ́jọ́ tí wọ́n ń pe ìyá Ọ̀ṣun tẹ́lẹ̀ tó di ìyá oníkùránì àti bàbá ọba Lówu Jímọ̀ ọba Lówu. Wọ́n ní àwọn ti ṣetán láti foríjì wọn nígbà tí wọ́n ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. wípé ìpẹ́jọ́ tí wọ́n sún ẹjọ́ sí báyìí ní ọjọ́ keje oṣù kọkànlá ní láti wá withdraw ẹjọ́ tó tálẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run má sí ẹjọ́ mọ́. nídìí báyìí lọ ní àkókò yìí orí ìkànnì BBC Yorùbá náà làwà wọn kì í rí pé a kú ìfarabalẹ̀ ní látàrí. tọ́ bákan náà nígbà tí BBC Yorùbá ti béèrè ìbéèrè onídìí káwa tún béèrè kankan mọ́ ní péjì Sheikh Sakama online TV àti Albarka TV ní gbogbo wa wà ń bí. A dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from